Orúkọ mi ni Benjamin Adékúnlé Olúwọlé, ṣùgbọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ Venerable Most Senior Evangelist Benjamin Adékúnlé. Ṣùgbọ́n nínú eré orí ìtàgé ìnagijẹ tí à ń pè mí ní Èjìbẹ̀rù, ìṣẹ̀rùbà wọn já wọn láyà. Ẹ ṣeun sà, a gbọ́ pé ẹ̀ ń pò nǹkan kan papọ̀ pé ìṣe ìdí látòkò sinimá kan bó lè jẹ́ pé ẹ ti gbaṣẹ́ Olúwa láti ọjọ́ bíi mélòó ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn tẹ́ ẹ fi bẹ́ẹ̀ náà kó pamọ́ nínú eré orí ìtàgé, ṣùgbọ́n a tún gbé láìpẹ́ pé ẹ tó pa kìtìmọ́lẹ̀ ẹ lọ sí oko eré ẹ tó padà sí ìdí iṣẹ́ eré orí ìtàgé. Báwo ni gbogbo ẹ ṣe jẹ́ bàbá? Ẹ ṣé gan olótùú, Ọlọ́run ó dúró tì yín, àdúrà yín á gbà. Òwe Yorùbá kan sọ wípé wọ́n ní bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ṣe rí iṣẹ́ Olúwa tí mo gbà ó occupied mi nítorí pé ẹni tọ́lọ́run bá pè yàtọ̀ sí ẹni tó pera ẹ̀. Ìpè yẹn dá mi lójú nígbà tí Ọlọ́run pè mí, mi ò ráyè iṣẹ́ sinimá mọ́ nítorí mo fi iṣẹ́ sinimá lẹ̀, mo bẹ̀ sí ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí bàbá ní kí n padà pé ìgbàgbọ́ tí ò ní iṣẹ́ òkú ni, wọ́n ní kí n padà sínú iṣẹ́ yẹn, wọ́n wò pé iṣẹ́ tí mo ti fi sílẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún, báwo ni mo tún ṣe fẹ́ padà? Ṣé màá tún ṣẹ̀ṣẹ̀ máa ti step ni? Mo bá rò wípé okay, let's come back. My coming back is to come back in a big way. Mo fi wá po sinimá kan pọ̀ tí à ń pe àkọlé rẹ̀ ní ha surprise ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyanu ńlá ni sinimá tí a pò pọ̀ yìí. Bàbá mi, ibi tí mo fi sinimá sí kọ́ ni mo ti bá. Ìgbà tí mo padà wọlé sinimá ti sún síwájú, ṣùgbọ́n Ọlọ́run ló ní káwa kàwé nípa ọ̀rọ̀ sinimá, a ní òye nípa ẹ̀ dáadáa. Ìgbà tí màá ṣe fíìmù yẹn, mo ṣe àwọn nǹkan kan tí ò ṣẹlẹ̀ rí nínú sinimá. Bàbá kan wà tó jẹ́ director fíìmù, ọmọ rẹ̀ náà tó ń direct fíìmù. Mo wá wò ó wípé bí a bá ti ní bàbá ti dàgbà ṣùgbọ́n ọmọ ń kọ́, ehoro òsìn ló mọ ajá àsìn, àbáwọn ṣe máa ń pòwe yẹn. Ajá àsìn ló mọ ehoro òsìn lé. Bẹ́ẹ̀ ni ajá àsìn ló mọ ehoro òsìn lé. Pípè tí mo wá pè wọ́n, mo wá pé bàbá yẹn ni wọ́n ń pè ní Adé Ajíbóyè Big Abbas. Ọmọ rẹ̀ ní jẹ́ Tolú Ajíbóyè. Like father like son. Ọmọ àti bàbá ni wọ́n direct fíìmù yìí o. Mo ń tó ṣẹlẹ̀ làákàyè tèmi ti ní gẹ́gẹ́ bí akọ́nilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ sinimá. Mo láti sọ pé ẹjọ́ bàbá, iṣẹ́ ti yàtọ̀ o. Mo ṣe fẹ́ kẹ́ jẹ́ ẹ láti kọ storyboard yín. We have what we call the primary shot, which is the long shot, medium shot, and CEO, close-up shot. We have the secondary shot. We have the creative shot. Àwọn beautification shot la máa ń pè bẹ́ẹ̀. Mo ní bàbá, we have to do a storyboard. We have to do something like this. Even ó yẹ kí n jẹ́ director kẹta. Ṣùgbọ́n sí àyẹn wọ̀ mí lọ́rùn débi pé mi ò ráyè direct. Mo gbé iṣẹ́ yẹn fún bàbá àtọmọ. Kudos. Bàbá ṣiṣẹ́ bí akíra ni. Ọmọ náà ò tún débi pé ìjà fẹ́ ṣe láàrin bàbá àtọmọ náà. Dádì ẹ jẹ́ ká mú ṣọ́ọ̀tì yìí. Ọmọ mi, irọ́ má ṣe yẹn. Bàbá ẹ jẹ́ kí n ṣe ohun tí kinní kan ọmọ ẹ̀ sí argue. Mo dẹ̀ wá like ẹ̀. Because argument to get the good result ni. Exactly. And they were able to arrive with a good result. Bàbá, iye tí mo budget kọ́ ni mo ná. I spend more than I expected. Tẹ́ bá dẹ̀ wo kámẹ́rà tí mo lò, Blackmagic ni. Blackmagic Pro. Ṣé get it ready? It's a costly camera láti ya sinimá. Ẹyọ kan kọ́ o, méjì ni o. Òun lẹ rí ní ojú àwòrán yẹn ló máa fi hàn yín yẹn. Ṣé get me? And Ọlọ́run dẹ̀ tún wá ṣe àwọn cameraman tí mo gbà àti DOP, they are expert. Ganiyu Anifowose, Dudu Pariola, they did a wonderful job for me. I never regret shooting the movie. Inú mi dùn, ṣùgbọ́n tó wá ń ṣe mí ni wípé ṣé iye tá a ná yìí yìí náà ni nítorí pé the job has to go to cinema. Àwọn èèyàn gan ló ti sọ lóko pé bàbá ẹ má ṣiṣẹ́ ẹ lójú iṣẹ́ Netflix o, sinimá ni kẹ́ kọ́kọ́ gbé lọ o, iṣẹ́ ìtìlẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ o, owó tẹ náà ti pọ̀ jù o. Ọlọ́run ló kó tọ́ wa sọ́nà. Ṣé bọ́lọ́run ló ní ká lọ ṣiṣẹ́ pé ká má ṣe di onígbàgbọ́ tí ó ṣiṣẹ́ tí ò níṣẹ́. Torí bí yẹn bá ń ṣiṣẹ́ Olúwa tí ò bá níṣẹ́ lọ́wọ́, ó láti lo wisdom ni o. Lóòótọ́ àwọn Levite wà, àwọn tó ń ṣiṣẹ́ Olúwa tí wọn ò níṣẹ́ mi, tí wọn kì í kúrò ní pẹpẹ Ọlọ́run, wọn kì í kúrò nílé Ọlọ́run. Ìyẹn ni pé tí nǹkan kan bá ṣe ẹnìkan kan tán bá wá sí church wọn láti bá ẹnìkan bẹ̀.
ṣùgbọ́n nígbà táwọn ò tí ì lórí ọ̀fẹ́ mo máa ń pera mi ní part-time shepherd nítorí pé iṣẹ́ ò lè jẹ́ kí n jókòó sí àyíká gẹ́gẹ́ bí full-time olùṣọ́ àgùntàn ṣùgbọ́n nígbà tí a ṣe sinimá yìí bàbá mo dúpẹ́ fún àwọn tó bá mi kópa nínú ẹ̀ alápinni gan sọ ọ̀rọ̀ kan ó ní since tóun ti ń ṣiṣẹ́ ó lélẹ̀ tó yàtọ̀ ó lóun rí i pé iṣẹ́ yìí ó ní suspense ó dẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ ó nínú máa ń dùn tóun bá fẹ́ bá mi ṣiṣẹ́ ó ní because ìgbà tóun bá mi ṣe jí ìbẹ̀rù ó lóun rí bí èjì ìbẹ̀rù ṣe tà ó lóun dẹ̀ rí wípé àwọn èèyàn tó polongo orúkọ ohun ìràwọ̀ ohun tún tàn sí mo dẹ̀ sọ fún pé inú ilé tó ṣe náà ìràwọ̀ ẹ̀ máa tàn jù bẹ́ẹ̀ lọ just like Bukky Ogunnote she also played a very good role there and mama wa Ẹfúnṣetán Aníwúrà ìyá nìyẹn ìyá dáadáa evangelist Ọlọ́run ìyá dáadáa ìyá yẹn ṣiṣẹ́ ìyá yẹn ti dàgbà ṣùgbọ́n ṣiṣẹ́ àtúwáṣẹ́kù wà ń bẹ̀ gbogbo wọn mélòó ni mo fẹ́ kà nínú Ìyìn Adépèlé àwọn alálùbáríkà ni mo kó jọ ṣe rí ọ̀tọ̀ ní orúkọ ọ̀tọ̀ làwọn ènìyàn àwọn tí àlùbáríkà ń bẹ lára wọn àwọn tí Ọlọ́run lọ́wọ́ sínú ọ̀rọ̀ wọn àwọn tí Ọlọ́run fẹ́ kí n lù ni mo lù àwọn tí ó jẹ́ kíṣẹ́ yẹn tà ni mo lò ìròyìn ò táfojúbà ẹni bá débẹ̀ ló lè sọ bí ẹ̀yin náà bá lọ wo sinimá yẹn ẹ sọ wípé iṣẹ́ níṣẹ́ yìí Ọlọ́run lè fi ògo fún èmi kọ́ ni mo ṣe o lóòótọ́ èmi ni mo kọ ìtàn yìí ṣùgbọ́n èmi kọ́ ni mo ṣe sinimá yìí Ọlọ́run ló ṣe nítorí gbogbo ohun tí èèyàn bá máa ṣe láyé kó fi ti Ọlọ́run síwájú èmi ò gbẹ́kẹ̀lé ẹnì kankan ju Ọlọ́run lọ mo ti fi Ọlọ́run ṣe alpha mo fi ṣe omega abánirìn àjò tí kì í jẹ́ kí ìrìn àjò yẹn wọ́ ẹni tí a lè fi ọ̀rọ̀ wa lọ tó lè fún wa ní solution sí ọ̀rọ̀ ayé wa òun ni Ọlọ́run Jehovah ni mo fi iṣẹ́ yẹn lé lọ́wọ́ Jésù ló dẹ̀ máa bá mi ta iṣẹ́ yẹn mo wá bẹ̀ yẹn èèyàn mi nílé lóko sinimá yẹn máa tó jáde wọ́n ẹ́dìtì ẹ̀ lọ́wọ́ báyìí ó máa tó jáde tó bá jáde ẹ mọ̀ ìpè sinimá lẹ̀ wò mo wá ń sọ̀rọ̀ kan ọdún lọ sópin báyìí o igbe kí ló báyìí wá kò ní ṣẹlẹ̀ nílé yín ọ̀rọ̀ mo máa wá ká àgbá kan o kò ní jẹ́ tiyín lórúkọ Jésù ọ̀rọ̀ mi padà já sọpẹ́ ayé mi padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí bẹ́ẹ̀ ni yóò sì jẹ́ fún yín ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ó ti mú mi gbàgbé gbogbo rẹ̀ sá ìbànújẹ́ ìgbà kan àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọba tí mo pè tó ń jẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọba tí mo pè tó ń jẹ́ ìyẹn ni ọ̀rọ̀ yín máa já sí gbogbo àdúrà tẹ́ ti gbà láti January kí ọdún yìí tó parí èsì ayọ̀ ń bọ̀ wá fún yín àyìn èèyàn ó bá yín jójú ọpẹ́ àwọn èèyàn ó bá yín yayọ̀ dùnú bẹ́ẹ̀ ni mò ń sọ lórí sinimá náà ẹ má ṣàlàyé wò ó mò ń bẹ̀ yín ẹ máa rí àwọn clips kan ẹ rí gbogbo àwọn nǹkan kan ní location shot yẹn ojú òní tì yín lẹ́ẹ̀kan sí ẹ lè fẹ́ béèrè wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí bí ẹ fẹ́ mọ̀ wọ́n dáadáa orúkọ tèmi ni Benjamin Adékúnlé Olúwọlé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ìjíbẹ̀rù ṣẹ̀rùbà wọ́n já wọn láyà akíkanjú akíntí fẹsẹ̀ ògbóǹgbò tilẹ̀ já báyìí tí wọ́n jù kàtàkàtà jìnnà lójú àgbọ̀ burúkú díjú ọlọ́bì ayé ti fúnni ní wọ́jẹ ṣẹ̀kẹ̀tẹ̀ búùtì olókùn kó àdàgbò ẹnu ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé evangelist ìránṣẹ́ Ọlọ́run ló ń pọ̀ igi agédé gbogbo àròrísọ náà gbogbo ẹ̀ kì í ṣe pé fún kinní omi ìṣẹ́ta ayé òtọ́ Ọlọ́run ni mò ń ṣe o ṣe gẹ́tì rẹ́ǹtì God bless you nọ́mbà tẹ̀sí lè pè mí sí ni 080 33 34 3416 080 33 34 3416. so kẹtù bá bá a máa dágbére fáwọn ará ilé so kí ìmọ̀ràn rẹ tó fẹ́ fún wa àti mo tún ohun mi kẹ́ dárúkọ àwọn àgbààgbà òṣèré tó kópa nù sinimá yẹn lẹ́ẹ̀kan sí àwọn àgbà òṣèré bíi mélòó kan tẹ́ dárúkọ ohun mi kẹ́ tó bá mi mẹ́nu bà wọ́n so kẹ́tẹ̀ bá mi gba àwọn èèyàn níyànjú kẹ́ tó bá a dágbére bàbá. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé mo sì dúpẹ́ lọ́wọ́ olóòtú fún ìbéèrè tẹ́ béèrè yẹn nínú sinimá yẹn àwọn jàǹkànjàǹkàn àwọn alálùbáríkà àwọn olóríire àwọn àrídùnnú òṣèré ló ń bẹ nínú ẹ̀ ẹ̀gbọ́n tí mo wí àwọn tí Ọlọ́run fẹ́ ká lò àwọn tí Ọlọ́run fẹ́ kó tajà náà àwọn tí a rí i pé wọ́n ní quality ohun tí à ń fẹ́ àwọn la kó sínú sinimá náà gẹ́gẹ́ bí Ẹfúnṣetán Aníwúrà Ìyábọ̀ Ògúnṣọlá gẹ́gẹ́ bí Bukky Ogunnote àwọn náà wà níbẹ̀ then alápinni òòṣà Alhaji Ganiu Nafiu ó kópa nínú ẹ̀ Big Bass ó kópa nínú ẹ̀ Saliu Ògbólúkẹ́ ọmọ kékeré tí ń ṣe bí àgbàlagbà
ẹni táyé ń fẹ́ ẹni táyé ń yọ́nú sí Sàlíù náà wà níbẹ̀. Àtò Àṣẹkù ìyá gidi ó wà níbẹ̀, ìyá arúgbó náà wà níbẹ̀ o. Fúnmiláyọ̀ ẹ̀rí ṣe mí lógo, ẹ̀rí ṣe mí lógo, àyà Kọ́láwọlé àwọn náà wà níbẹ̀, wọ́n wà nínú sinimá náà. Gbogbo ẹ ti ń sá lọ lọ́gbọ́n, èèyàn pàtàkì wà nínú sinimá náà. Bó o bá wo ìròyìn òtá fojúbà, jọ̀wọ́ má gbàgbé lórí Freeride TV, jọ press notification button, share channel yìí, má gbàgbé mo bẹ̀ ọ́ lórí channel yìí ẹ make comment yín, ẹ bá wa pín channel yìí káàkiri. Àwọn èèyàn tó bá lálùbáríkà tó ní ìdùnnú wọn ò lè ṣe kí wọ́n má wo channel yìí. Orí burúkú ò ní bá yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wo channel yìí, ìbànújẹ́ ò ní wọlé yín. Lórí Freeride TV bí ẹ bá ti ń wò ẹ ó máa nílọ síwájú, ẹ máa ṣàṣeyọrí, ẹ máa ṣàṣeyege. Freeride TV is for everybody. Please ẹ jẹ́ kí channel yìí go viral. Ẹ make sure wípé ẹ subscribe sí channel yìí. This channel is a channel you will love to watch. Ṣé get me? Bí ẹ bá tún wá fẹ́ pe àwa náà lẹ́ẹ̀kan sí o, bóyá o fẹ́ gbàdúrà ni o, òun wá counseling ni o, iṣẹ́ ìránṣẹ́ ò dúró, o lè pè wá sórí aago 08033343416 08033343416. Freeride TV lẹ́tọ̀, ètò ní Freeride TV. Always watch Freeride TV.